Nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Sulaiman. Mo kí yín pé ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ àti láǹfààní láti máa wò ìkànnì Sulaiman. Àjíjẹ ara yóò máa jẹun, Ọlọ́run ní fẹ́ ṣọṣẹ́ gbogbo wa. Ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Sulaiman TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí, ẹ bá mi subscribe sórí Sulaiman TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí. Ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ti sí. Alfa Muhammad Sani láti gbà tí àti wà ní búrú lẹ́fà Saminu sí tẹ̀lifí ní Marcus ọ̀rọ̀ bí go to 40 years ọ̀hún pẹ̀lú àfá Hamid kúkúrú báyìí Hamid kúkúrú báyìí àwọn méjì ni wọ́n jẹ́ classmate nítorí pé à ń tẹ̀lé àwọn ṣẹ́yìdì wa wọ́n máa ń ṣe lẹ́sìn nígbà náà nígbà wọn jáde ọmọ wa ti pápá òkú gbogbo àkọ́kọ́ òkú gbà yẹn láti mọ akọ ìsáábì àtàwọn àṣírí kọ̀ọ̀kan gbogbo àwọn ìbéèrè araka nígbà tó yá ọlọ́ọ̀ni kálákà òde iṣẹ́ bẹ̀rẹ̀. Lọ́dọ̀ gba abẹ̀rẹ̀ araka àwọn fatira kan bẹ tí mo rí àfa nígbà tí araka wa bẹ̀rẹ̀ bọ́ wá di àfa Saminu láti jó òyìnbó lọ́wọ́ àdó wọ́n á sọ àwọn araka gbogbo ní àjò ṣé o wá sí ẹ máa ń gbọ́gbọ́ ẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sẹ́tì sí ìbẹ̀lá yìí ti kú àfa òní tó wá tẹ̀lé láyé tó yàtọ̀ sí lọ́fi gbọ́ ọwọ́ wíìlì Allah nísìn báraka náà lọ mo wá pè nígbà mo rí dídú rẹ̀ Alfa Saminu kí ni tó ń fẹ́ gan-an sọ fún mi sọ pé láti lọ gbà ní iṣẹ́ tó ti bẹ̀rẹ̀ ní ìṣe tó wá ètò ń fẹ́ gan-an ní kò sọ bí agbára tèmi ọ̀bá ká ọlọ́run wọlé àwọn tá a gbà fún agbára wọn kà tọ́ màtí ń dààmú ẹlẹ́mi àbí tó wọ̀ tó fẹ́ kọ́ lọ́hùn ṣe fún ọ. láàrin wa tọ́lọ́hùn àti nínú àwọn ẹbí rẹ tọ́ pé kéwù tó kéyìí kò fi ní waste. bẹ́ẹ̀ àwọn ọmọ afá Saminu dada yọ ọ̀rẹ́ rẹ̀ náà ni. ó ní olúwa mi sí kí n máa sọ ọ́ nìsín abẹ́ fún mi yọ̀dá kí n lọ kí n padà. ìwọ ní ìjọba ọ̀rẹ́ jẹ́ lọ kí n padà ni. àwa padà wá jọ náà. Ọdún ìbéèrè tẹ béèrè lọ́wọ́ mi òun ọba mi lóbìdì a máa fẹ́ kankan kọjá gbogbo tẹ bá lè máa agbára tẹ bá lè sà àdúrà tẹ fún mi ní abẹ́ bá mi ṣe ní kọ́lọ́ sáà tèmi láfa kó sì mí ní ẹni rẹ̀ wọ́n yà bá mi mú ẹ bá ti lọ́wọ́ náà gẹ́gẹ́ bí táàbí ànábì mi náà bí ọba kò lórí ẹ̀ náà ọlọ́run máa ń sá ọ̀nẹ́ni tó ń fẹ́ lò ó wá fi ìkankan sàpèjú ìjọ náà ó ń sẹ́ni ṣé Mustapha àti ilé ìrọ̀sẹ̀rí tí wọ́n tẹ̀lé bàbá fàgbà ó wù ú kọ́rọ̀ ṣe bẹ́ẹ̀ fóun náà. mo ní tó ń fẹ́ náà lóní tó ń fẹ́ nù wọ́n fẹ́ jù bẹ́ẹ̀ lọ. wàhálà tẹ̀mọ́ lọ́dà ìwọ̀n wa àwọn tá a náà tẹ̀ láàrin ẹlẹ́rìn tí wọ́n fún wa bẹ tí mo lè kólé ọlọ́wọ́ kọ́ ọmọ lọ sí mo náà mà ní kólé ọlọ́wọ́ èmi fúnra mi ní ìbọn sí ọlọ́run sì gbà ìtọ́ fẹ́ ọlọ́run sì lè pọ̀. àwọn Saminu wa padà wá síwájú mi jọ kan rí wá sọ kan ní
tòun ti bẹ́ẹ̀ jẹ́ mísìkínú ọlọ́run yẹn kọ́ padà wá ń jọ kárí kọ́ wá sọ nǹkan mi ọlọ́run ò sì sórí fẹ́ nìkan rí kọ́ wá bí àfàṣà nínú kó sórí fún yẹn kọ́ máa torí ẹ̀rú nú báwo la yìí tèmi náà sọ Saminu sọ́rí o àti ní rínú ṣe sí rẹ̀. ọwọ́ tó bí oṣù mélòó kan nísìnyí tí ò ṣeré ọwá sí àbí kọ́ máa súnmọ́dún ọwá wà ń lọrin àlọ́lọ́rin àwọn ọmọ rẹ̀ àmá ni wọ́n ti jáde èyí gbogbo ọmọ èyí sì ń rí wọn wọ́n ń dàlejò lóhùn mọ́ wọ́n ń ta ọwá rẹ̀ mọ̀láfà Saminu ọ̀rọ̀ wà ní ẹlòun fẹ́ ní bàlejò bá lọ́tọ̀ nígbà tàlejò ọ̀rọ̀ tó padà amúlékè nìkan ọwá mú Habib àti Saheed dání fún àwọn ọmọ kó wá fún imú fẹ́kẹ́ bá ń bẹ lọ́hùn fún wọn ni wọ́n ni máa wò pé kí n bọ́ bẹ lọ́hùn fún wọn wọ́n lọ́la ọlọ́run ó gbà yóò fún alábàárìkà àwọn àlọ́ tán máa wò pé tí bàbá yìí tó fi kó àwọn ọmọ wa kí n bẹ lọ́hùn fún wọn kọ́ ọ̀dà mọ́ ẹbí mi wípé mo bá tún gbé kó lọ́pọlọ gbé kó ń fi kíra mi tó kọpẹ rẹ làárẹ bẹ̀rẹ̀ àwọn Saminu wa jẹ́ dákan tó paramọ́ nǹkan ṣe kò sọ pé nǹkan ṣe òun tó ń tí ṣe nítorí pé kí n fẹ́ dá àwọn èèyàn èmi ni wọ́n ń ṣàkíyèsí ẹ̀ bá fa yóò wù lọ́sítà ọ̀run ti lọ́tọ̀ kí ni wọ́n diagonite fún ọ gan-an pé sí ọ́ ó wọ́n láwọn ò rí kankan wọ́n ní typhoid ni wọ́n ti fún ológun ẹ̀ ọ̀hún tàbí tó mà pé tí ń ṣe ojú typhoid lọ ẹ̀kọ́ yìí lọ pa mí bí a nítorí pé ọ̀fẹ́ dààmú èèyàn ọ̀fẹ́ níyàn lára ó sì gbé tó báyìí pamọ́ sínú ara rẹ̀ ó sì sọ. so bí a máa ń ròyìn yàn kódà bí kọ́lọ̀ mo ròyìn ẹ̀ àbá Saminu ṣe àbá tọ́lọ̀ ní oníṣe àmọ́ yìí fámílì àfa àti ìlú yìí ẹ máa ṣàdúrà fáfá Saminu gan o ẹ sì máa rántí ẹ torí àfa máa ń tẹnu mọ́rọ̀ kan ọ̀gbìn mi pé máa bá wọn ṣàdúrà tó máa ń sọ láàrin àwọn àyókù rẹ̀ ìlọ́lọ́mọdé wọn ó sì ṣe bí òun làbáṣẹ́dọ̀ ló àwọn ọ̀bẹ tọ́hún bá ìbàjẹ́ gbogbo ọjọ́ wọn bá rí ọmọ ìdíwó ní wọn máa lẹ́ lóko ni aláìbá fásitì máa ń wí ọ̀rọ̀ ló ẹ dẹ́balẹ̀ ní ẹ ọlọ́run sì ṣe bẹ́ẹ̀ kọ́ balẹ̀ jẹ́ tó fi lọ. àbá ọlọ́kọ́ sọ lẹ́ẹ̀ka yìí pé tó nílé ìgbìmọ̀ asòfin nígbà tẹ̀ ní tó bẹ́ẹ̀ náà lórí àmọ́ ọlọ́run ṣe Habibu ní Saheed rè àwọn tó bí àwọn akéwà fáà náà ń bẹ táfà kọ́ kéwú káàbò tó kú ọlọ́run kọ́ wọlá ìjòkó gbogbo ẹ̀yìn àfá àti ìjòkó gbogbo ẹ̀yìn olórí rẹ̀ ọlọ́run sáré nìkan tí ó lè mú sínú wa yóò sì rẹ́ nìkan tó jẹ́ ẹni ìfẹ́ rẹ̀ tọ́lọ́run ó torí ẹ̀ bá wa kẹ́ ọlọ́run sàkẹ́ Alfa Saminu ẹ̀rọ akẹ́yẹ gbọ́ ọjọ́ wí láwọn pé Alifa Muhammad Saminu lọ́wọ́ wa kẹ́ Alifa Muhammad Saminu ọlọ́mọ